Ṣé fẹ́ gbọ́ mi bàbá mi dídó lóbò tó bá gbogbo ẹ lọ́wọ́ adó ní sára ṣé fẹ́ gbọ́ mi ṣe rí òkú náà olùṣọ́àgùtàn mà ní. bàbá ṣe bí pásítọ̀ lẹ́yìn tẹ̀ ń sọ àáfà tó ń ṣerú ẹ̀ wà bẹ́ẹ̀ ni àáfà tó ń ṣerú ẹ̀ wà babaláwo tó ń ṣerú ẹ̀ wà oníṣègùn tó ń ṣerú ẹ̀ wà so kì í ṣe pé bí wọ́n pé pásítọ̀ òkè ṣó o tún wá di pásítọ̀ ṣó jọ́ lọ́ọ̀ ni Ọlọ́run bá nìkan lọ́ba tó perfect ìwọ tó bá dé gbogbo ẹ̀ ní gbé bó ṣe yẹ kó gbé wọn abẹ bó ṣe gbé wá so èèyàn kọ́ wá ṣe ṣubú kékeré ẹ̀kọ́ wa ok kí nìkan tó bá dì nínú nǹkan tó ṣe ṣó pa ni ṣó do lórí ọ̀rẹ́ ẹ máa calm down o díẹ̀díẹ̀ o díẹ̀díẹ̀. ẹ ṣeun mo rí kó tó dín pé àbẹ̀rẹ̀ ohun tí à ń sọ yìí mo rí ibi tí ẹ ti ń fara kí mo wá gbọ́ tí ẹ dárúkọ Agbala Gabriel ẹ tún dárúkọ Rónkẹ́ ẹ tún dárúkọ ọ̀rọ̀ kejì àwọn ẹni tí mo dárúkọ yìí ǹjẹ́ ti bá wọn pàdé ǹjẹ́ iṣẹ́ ìmọ̀ wọn rí. ẹ ṣe rí èmi tí mò ń dárúkọ pásítọ̀ Agbala Gabriel tí mò ń dárúkọ Rónkẹ́ tí mo dẹ̀ tún dárúkọ kejì tèmi yé mi o torí ó yé ọmọ tó ń ké ó dẹ̀ yéye tó ń rẹ̀ ṣe rí nílé ayé mo fẹ́ kí a mọ̀ kankan dájúdájú pé Agbala Gabriel máa yẹn jẹ́ nìkan tó jẹ́ wípé ó jẹ́ ẹni tó máa assist àwọn èèyàn gan ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé mo rọ́bà ayé ò kì í rí nígbà téèyàn bá ń ṣe nǹkan gidi wọn kì í ríyàn táìmù tó bá ń ṣe nǹkan gidi ayé ò ní rí yín but táìmù tó bá jẹ́ pé ìṣubú kékeré tó yẹ pé àwọn eléyìnbó náà dẹ̀ ti parí wọ́n ti sọ pé nobody above mistake kò sí bẹ́ẹ̀ ló ṣe rìn láyé torí ẹ̀ ò ní mì ẹ ti understand so èmi tí mo dárúkọ Agbala Gabriel máa yẹn try like ẹni tó bá jẹ́ pé ó ń ṣe charity tó jẹ́ pé even kó má ṣe charity gan kó kàn máa fún èèyàn ní 100 naira 200 pé òun bu oúnjẹ sínú abọ́ fún àwọn èèyàn ọ̀gá ni ẹ̀mẹ́ mo ní ẹni tó bá fi ẹrù ẹ̀ sílẹ̀ tó ń gbé tẹni ẹlẹ́ni ẹ kíkẹ́ yìí ṣé iṣẹ́ charity tẹ̀ ń wò kò rọrùn rárá kò easy iṣẹ́ téèyàn gbọ́dọ̀ máa bí Ọlọ́run kí òun máa bá wọn ṣe ní ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó ní ojú àánú tùdí kọ́ pé àníṣe òun lójú àánú á ṣe iṣẹ́ charity kò kí n ṣe wípé èèyàn ní owó ló ṣe ń ṣe à ń rí àwọn tó ní gidigidi owó tí wọ́n yà sọ́mọ mẹ̀kúnnù tí wọ́n yà sáwọn tí nǹkan ń ṣe ẹni tó bá jẹ́ charity kìíní tẹ́ pé olóńgbé kámẹ́rà tẹ́ bá dé ilé ẹlòmíì ara ẹ ti rà ẹsẹ̀ ẹ ti rà ó ti tàdí mọ́bi tó wà tí kò bá kí n ṣe ọpọlọpẹ Ọlọ́run ọba àti ọpọlọpẹ social media àti ọpọlọpẹ àwọn tí Ọlọ́run tún fi sí díẹ̀ ẹ mọ èèyàn tí kò bá máa kú lọ́fẹ̀ẹ́ lófò ní ṣebí àwọn actor kú tí ẹ tó sáyé máa gbé wọn àwọn tó ẹ pé content creator ló kó àwọn èèyàn máa gbé tó ẹ pé actress àwọn tí ò ṣe content creator tí wọ́n ṣe actress tó ẹ pé 1 lakh tó pé 100,000 naira ó pa ẹlòmíì kú ó ti kú tán bá so ṣé rí lórí pásítọ̀ Agbala Gabriel ẹni àfi ẹ̀dá àlàyé tó bá fẹ́ k'Ọlọ́run bínú sí òun ló máa sọ pé máa yẹn ò try tẹ́ bá wo Àgbàlá máa yẹn ní ibi tó ti ṣe church ẹ máa rí àwọn èèyàn báyìí títí àtàláìsàn àtàláàrẹ̀ àtẹni tí kan ṣe àtẹni tí gbá ń ṣe so ẹ wo ṣé tó bá yẹ pé ẹ fẹ́ lo ọ̀tẹ̀ ẹ lò sẹ́gbẹ̀ẹ́ kan ẹ ti understand tẹ́ bá fẹ́ lo ọ̀tẹ̀ ẹ lo ọ̀tẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan bọ́ tẹ́ bá sọ pé máa yẹn ò try àbá kí lẹ́yìn ọmọ ẹ̀ dáadáa mọ̀ ẹ̀yin kí n ronú pé ẹni tó ṣe nǹkan tó burú lẹ́nìí ṣé ẹni yóò ti ṣe nǹkan rere sẹ́yìn ni ṣe rí èmi ò lẹ́jọ́ o ṣùgbọ́n èmi mọ̀ pé àfẹni tó bá fẹ́ k'Ọlọ́run fi àfẹni tó bá kọ́kọ́ yẹ Ọlọ́run rọ òjò iná léyàn lórí lé òun lórí ló máa sọ pé máa yẹn ò try níwájú ọlá àti èèyàn Agbala Gabriel kò gbé owó fún mi o àmọ́ èmi sọ past experience pé ẹni tó bá ń ṣe charity work tó bá yẹ pé òun lọ báyàn lé ọwọ́n ń pè òun lọ ṣe bá o máa understand bí mo ṣe ń fi tó wá rọrùn ní kí ogun ológun wà ńlẹ̀ kí ogun ológun wà ńlẹ̀ kíyàn dẹ̀ tẹ̀rí sí pé òun fẹ́ gbógun ológun ẹni wo ló bí Ọlọ́run níṣẹ́ mi ayé pé kóun máa ro ogun ológun so ẹjọ́ tí téèyàn bá ti ṣe single mistake ẹ pé kékeré ọ̀rá encourage báyìí náà ṣe ń ṣe ẹ bá má ṣe báyìí so kòkó ẹ̀kọ́ ká gba gbogbo ọ̀rọ̀ bí ẹni gbàgbọ́ tí náà arúgbó adọ́dọ̀ máa yan ajẹun ṣé wọ́n ronjẹ sílé ẹ̀ ni ọmọ kékeré adọ́dọ̀ máa yan ajẹun ẹ̀ṣẹ̀ ṣé wọ́n gbé ìjọ lọ lé ẹ̀ ni ṣé Agbala Gabriel jẹ́ chairman local government ni yes now ṣé Agbala Gabriel jọ honorable ṣòwò jẹ́ councillor tí gbogbo èèyàn fi ń kún nílé bọ̀ torí àánú bó ti ń ṣe so ẹ lè máa expect kí gbogbo kọ́ dẹ̀ máa lọ smoothly
kí ni reason tó ṣe jẹ́ pé time tí kan ṣẹlẹ̀ ní everybody wá ń come out before ibo lẹ́wà ṣe ẹ̀ ní data ni tí ẹ̀ bá ní data ẹ̀ lè sọ pé kàn ṣe hotspot fún yín ni kí ni reason tó yẹ pé náà nísìnyí báyìí ni ẹni òun kálukú wá ń wá òun igbá òun àwo òun kòkò bàbá ẹ wo tẹ́ bá bẹ̀rù kọ̀ọ̀kan ẹ bẹ̀rù Ọlọ́run àtàlùkẹ́ amọ́nà àyàfi ẹni tó bá kí kóhun pàdánù gbogbo ọmọ tóhun bá ní nílé ayé lòkù òun ló máa sọ pé máa yàn kò ẹ̀ pé èwí pé bóyá má Àgbàlá Gabriel yẹn ò ṣe ìran kan ṣó wá rọrùn ni ṣó rọrùn èèyàn family man kí kó lọ sílé èèyàn kó bá gbóúnjẹ lọ ok ẹ jẹ́ kí n sọ kan fún yín ó ní táìmù kan mi ò rí àwọn actor tí máa yẹn ò gbé máa yẹn gbá actor ó ẹ̀pà actor ṣé rọ ni àti àtẹ́lẹ̀ tí èṣe actor ṣé rọ ni kí ló kọ́ máa bàbá wa lé bí oṣù wọ́n wà ń bẹ̀ Suwe bèbè wọ́n wà ń bẹ̀ Tatu ni àwọn tí mi lè dárúkọ àwọn bàbá àwọn tí mi tẹ̀lé rántí orúkọ wọn ẹ wá ẹ má jẹ́ ká máa ṣe nǹkan tó jẹ́ pé àrọmọdọ́mọ wa máa fi jẹ́ ń bẹ̀ nínú ìwọ́wọ́ wa o tí irú Pastor Gabriel bá pé 5 ní ìlú Ìbàdàn yàtọ̀ sí bàbá wa aláàánú wa Alhaji Yomi Hamzat tíru Pastor Gabriel yẹn náà bá tún tó 5 ẹjọ́ ṣé ó burú ni a rí àwọn tó ní platform ju Pastor Gabriel yẹn lọ tó fẹ́ pé tí wọ́n ní 5 million followers 10 million followers wọn ẹ̀ wá fi platform wọn ṣe charity náà tí wọ́n gọ̀ ní. a rí àwọn olówó tí wọ́n ní bastard money tí wọ́n ní owó tí wọ́n rántí mẹ̀kúnnù náà. a rí olówó tó ń rí owó mọ́lẹ̀ báyìí tí ò ní rántí pé ìyà ń jẹ ọmọ ẹlòmíì. ẹ wá ẹ jẹ́ ká máa mọ̀ pé gbogbo nǹkan tá a bá ń ṣe láyé yìí kì í ṣe torí ẹni torí ọ̀la ni. ẹlẹ́rara ni gbogbo àfi ìwọ tó bá mọ̀ pé ẹ̀jọ̀ ràn nínú vein ẹni oníwà sọ pé nǹkan tí màá yẹn ṣe bad. ok ẹ̀yin bílífù pé kí kó máa ṣe rere lọ straight ṣé òkú ni àbújẹ́ bí èrè so kò jẹ́ bó ṣe jẹ́ o. ẹ ṣeun gan ṣùgbọ́n nínú nǹkan tá a wá gbọ́ nínú pa tí wọ́n sọ jáde tí àwọn náà dẹ̀ fi díẹ̀ múlẹ̀ pé lóòótọ́ àwọn ní òkè owó oúnjẹ owó epo ǹjẹ́ ṣé ó lẹ́tọ̀ọ́ nínú owó tí wọ́n gbà fún arábìnrin kejì láti fi ṣiṣẹ́ abẹ tí wọ́n ní wọ́n fẹ́ ṣe tí owó yẹn gan ò tíì pé tí wọ́n tún fún gbà náà tó wá sọ pé arábìnrin yẹn ló mú òun ló ń yọ̀ǹda owó yẹn sílẹ̀ fún àwọn èèyàn kó fi máa jẹun kó fi máa. ṣé rí ẹ ṣe ibi èèyàn sí Ọlọ́run wà ń bẹ̀ ṣé rí tí ẹjọ́ bá ti di ẹjọ́ èèyàn méjì èèyàn gbọ́dọ̀ wà very careful. ṣé rí nísìsiyìí tí mo ṣe sọ point pé ibi téèyàn sí Ọlọ́run wà ń bẹ̀ ni pé láàrin wọn yẹn bàbá fún wèrè lọ́kọ́ ó máa roko sọ́dọ̀ ààrẹ. yes èmi àti yòó lè máa jáǹsì kéèké máa bí mi léèrè pé kí nìkan tó ṣẹlẹ̀ kí má sọ̀kan tó máa please mi ẹ lè bí òun náà léèrè pé kí nìkan tó ṣẹlẹ̀ kóun náà má sọ̀kan tó máa please ẹ but tó bá yẹ pé ẹni tó wà understand ó máa mọ̀ pé ó fi sàpá ó fi sẹ̀sẹ̀ ni mo dẹ̀ ti sọ́lẹ̀ kan pé kò sẹ́ni tó mo dẹ̀ ti sọ́lẹ̀ kan pé kò sẹ́ni tó kọjá àdánwò àdántán ni ká má rí so bó ṣe jẹ́ nìyẹn. ṣùgbọ́n tí wọ́n rí lẹ́njọ́ mẹ́ta yín sìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì tún wá ń jáde tó sọ pé Àgbàlá Gabriel o wọ́n bá wọn sùn wọ́n fáwọn lóyún o. ṣé ẹ fẹ́ gbọ́ mi bàbá mi dídó lóko tó bá gbógun àdó ní sára ṣé ẹ fẹ́ gbọ́ mi ṣe rí. fáàgùtàn mà ní. bàbá ṣe bí pásítọ̀ lẹ́yìn tẹ̀ sọ àáfà tó ń ṣerú ẹ̀ wà bẹ́ẹ̀ ni àáfà tó ń ṣerú ẹ̀ wà babaláwo tó ń ṣerú ẹ̀ wà oníṣègùn tó ń ṣerú ẹ̀ wà so kì í ṣe pé bí wọ́n pé pásítọ̀ ok ṣó o tún wá di pásítọ̀ ṣó jọ́ lọ́ọ̀ ni Ọlọ́run bá nìkan lọ́ba tó perfect ìwọ tó bá dé gbé nígbè bó ṣe yẹ kó gbé wọ́n fẹ́ do ní bó ṣe gbé wá so yes na ṣíkè na bí oníbàbá ṣe gbé bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa bá gbé bó ṣe wò ó àìmọye òkè ṣé ń gbàtẹ́ wá ń sọ bẹ́ẹ̀ àìmọye ṣe rí àìmọye actor mi tó jẹ́ wípé ó kàn máa wà lórí sẹ́ẹ̀tì tán báyìí tó dẹ̀ rọra máa ṣiṣẹ́ tán báyìí tó ó dẹ̀ máa wo obìnrin pé wàhálà mo dẹ̀ like bí bọ̀bọ̀ ìṣe àtò mo dẹ̀ like bí máa ìṣe àtò jẹ́ kó tẹ̀ wá ṣe kinní kan pẹ̀lú mi jẹ́ kó ṣe kinní kan àìmọye obìnrin mi nǹkan tó yẹ kó kàn máa rí ọkùnrin tó kàn dídì máa fọ́ pé irú bọ̀bọ̀ yìí tó bá dẹ̀ ṣe ẹ̀kan máa ṣe méjì lára òun so gbogbo yẹn bàbá mi kò lọ fà gbogbo yẹn kò sí nínú àdánwò kò sí nínú ẹ̀ rárá ó wọ̀ fún ni òkè nígbà tí wọ́n á sọ bẹ́ẹ̀ nǹkan tó burú jù láyé ni raping ṣórè pẹ̀ no èmi náà ń bi yín ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ tí ẹ bá fẹ́ fi àbòsí mọ́
nǹkan tó burú jù láyé tó wà nínú òfin ni raping. gbọ́ bẹ́ẹ̀. Ó dẹ̀ níye age gan. Ó níye age. Tó gbọ́dọ̀ pé ọmọ ọdún mélòó ni ẹ òkè wọ́n rape ẹ̀ ní. Ẹ̀dọ̀ṣán rape ẹ̀. Àtìyá àdánwò náà tí ó bímọ òfò tó bímọ àdánù. Ṣé èèyàn gbọ́dọ̀ bí ọmọ alálùbáríkà ọmọ ìdùnnú? Kó ọmọ yẹn wá délé kó a máa sọ fún yẹ pé màámi wọn dó mi. Ṣé kò yẹ kí ìyá yẹn kọ́kọ́ pa lẹ́nu? So ibi tó ti mọ̀ pé abi ẹran ó yàtọ̀ sí abi amọ́. Àárín yẹn nìyẹn. Ọmọ wo ló délé tó sọ fún ìyá yẹn pé wọ́n dóhùn? Ṣebí gẹ́ẹ̀tì ẹ sọ pé ó sọ pé kinní tó ní òun sọ fún mọ́mí òun sọ pé ṣe ni mọ́mí òun Agbala Gabriel ṣe pé ṣe mọ́mí òun sọ pé kinní ọ̀fọ̀ tí gbogbo wọn tìdílé wọn nìyẹn. Yes now ọ̀fọ̀ ìdààmú ayé tí wọ́n nìyẹn ìyẹn ò kàn fẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun gan-an, ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, ṣùgbọ́n láti wá parí gbogbo ohun tí a ti ń sọ látẹ̀kọ́. Ẹ fi yé wa ń pé ẹ̀yin náà irú nǹkan tí Agbala Gabriel ṣe ká ràn àwọn èèyàn lọ́wọ́ níwọ̀nba tí agbára yín gbé ẹ̀yin náà máa ń ṣe. Ṣùgbọ́n ǹjẹ́ ṣé ẹ lè sọ ìrírí tí ẹ bá pàdé fún wa níbi tí ẹ ti lọ ràn ènìyàn lọ́wọ́? Kí nìkan àwọn ìdojúkọ wo lẹ máa ń bá pàdé? Èwo ló ṣẹlẹ̀ sí yín gangan? Ẹ tó báyìí tí mo fara ya báyìí ó máa ní pé ṣé máa yẹn gbowó fún mi, kì í ṣe pé máa yẹn gbowó fún mi, ẹni tóun náà tó bá jẹ́ pé òun náà ń ṣe charity lórí page ní wàá understand nǹkan tí mò ń sọ. Mo sọ wípé kò rọrùn sẹ́ kéèyàn tó fi ẹrù ẹ̀ sílẹ̀ báyìí sọ pé òun fẹ́ carry another person load. Ọ̀gá mi no easy o. Ọjọ́ kan wáyé tí mo lọ ṣiṣẹ́ fún èèyàn kan ní Ìrùn Àkókó ní Ondo State. Ọjọ́ tí mo ń sọ yìí mo gbéra bí nǹkan bíi 7 àárọ̀. Gbogbo ìgbà tí máa ṣe tán tí máa ṣe every tutor tí máa ṣe live, mo ṣe live video yẹn, mo ṣe live video tán, mo ṣe live video mi tán jẹ́ kí n dẹ̀ máa bọ̀. Ìgbà tí mo máa wo time Èkó ló yẹ kí n máa bọ̀, mo ní pé kí n máa gbàbàdàn lọ. So ìgbà tí mo máa dé kí n tó wọ ilé gan, kí n tó parí live video yẹn ní first comment tí màá kọ́kọ́ rí ni woman yẹn sọ fún mi pé village girl kí ló wá dé Ondo State. Woman yẹn sọ pé kí ló wá dé ibi tó lọ yẹn. Mo fi Ọlọ́run bá ṣe ẹlẹ́rìí ẹni tó lè testify sọ̀rọ̀ yìí ni èmi driver mi àtọmọṣẹ́ mi. Mi ti délé tí mo fi ní accident. Any accident? Mo fi Ọlọ́run bá ṣe ẹlẹ́rìí. Tí náà ọ̀sẹ̀ yìí náà mo tún continue iṣẹ́ ẹni yẹn. Kí Ọlọ́run jẹ́ káyé kò yé dáadáa tó bá yẹ pé bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ sí yàn pé olódì èèyàn bá bẹ́ẹ̀ lọ. Bàbá mi ẹni rẹ̀ lọ ni. Ìyẹn ò ní sọ pé kéèyàn ti torí ẹ̀rọ ọrùn wọ̀. Ìyẹn ò ní kéèyàn má ti torí ẹ̀rọ ọrùn wọ̀. Bọ̀ aṣáàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé tọ́lọ́run fi orí ọ̀fẹ́ gbáyàn tí téèyàn sì fi wà láyé. So ẹ wo kan wà láì kò rọrùn sẹ́ o. Kò rọrùn o. Àfi ẹni tí Ọlọ́run bá fẹ́ fi ìbínú, àfi ẹni tí Ọlọ́run bá fẹ́ rọ òjò ìbínú lé lórí ló máa sọ pé nǹkan tí Agbala Gabriel ṣe yẹn ló máa sọ pé kò try. Normal, mo ti sọ mọ́rọ̀ màdé tó máa sọ ẹ̀dọ́ lè rìn láyé yìí. Orí ẹ̀ máa mì. Bọ̀ ọjọ́ tẹ́ bá ti rí pé orí ẹni yẹn mì, ẹ lọ wo gbogbo ire tó ti ṣe, ẹ fi rọ́pò ẹ̀ fún náà. And ẹ̀yin fún ayé tẹ̀ ń sọ̀rọ̀ iná ṣẹ́ ẹ mọ́ ni. Ọlá pé òun jẹ́ ẹni tó lórúkọ ni. Ẹlòmíì tí ò lórúkọ ṣe nǹkan tó worst jù bẹ́ẹ̀ yẹn lọ, tí wọ́n bá fà lé lórí náà. Ẹlòmíì tí ò lórúkọ, even ẹlòmíì tó tún lórúkọ ju orúkọ tiẹ̀ lọ yẹn gan, ó ń ṣe nǹkan tó worst jù bẹ́ẹ̀ yẹn lọ náà. À ń pariwo pé gbogbo nǹkan wọn ní country. À ń pariwo pé ìyà ń já àwọn èèyàn ní country. À ń pariwo pé kíní kan ṣe àwọn èèyàn. Now, máa yẹn kó àwọn aláìsàn, àwọn ẹni tí nǹkan ṣe, máa yẹn kó wọn jọ sẹ́gbẹ́ kan. Ṣé ń jẹ́ chairman local government ni? Ṣó gbàpò tí ìbò ni? Ṣó gbé nǹkan kan ni? Inú rẹ̀ lásán ni. Ẹ wò tẹ́ bá wo nǹkan mi o. Ẹ wo torí ọjọ́ ọ̀la o. Mo dẹ̀ fẹ́ fi àsìkò, mo fẹ́ fi bẹ̀ gbogbo ẹ̀yin tí Agbala Gabriel ti ṣoore fún ẹ̀yin fún ayé náà ẹ jáde. Ẹ ti understand? Tó bá yẹ pé actor tí Agbala Gabriel ti ṣoore fún ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀. Actress tí Agbala Gabriel ti ṣoore fún ẹ̀yin náà ẹ jáde afẹ́ rí yín ta ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀. Ẹ gbé máa yẹn níjà ẹ jáde ẹ sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tí Agbala Gabriel ti ṣoore fún ẹ jáde lásìkò yẹ ẹ sọ̀rọ̀. Kọ̀ọ̀kan ọdún ṣọ̀rọ̀ yín tí bá fi lè ń bá gbogbo ìlọ tí máa yẹn bá lọ ronú parẹ́ nǹkan. Tí máa yẹn bá lọ ṣe nǹkan tí ò dá sí rẹ̀ nǹkan. Ṣé ẹ wo Nàìjíríà ẹ máa calm down o. Bẹ́ẹ̀ bá ro torí ènìyàn ẹ̀rọ lánàá ẹ̀rọ tàtẹ̀yìn wá gan. Bó ṣe wà yẹn every Sunday gbogbo àwọn èèyàn máa gbá bọ́ dání. Abọ́ ló ń kálukú èyí tí ò jẹ ráìsì èyí tí ò jẹ sẹ̀mó èyí tí ò jẹ àmàlà ṣó jí ni.
ẹ jẹ́ ká òtòrò lè ní ká máa sọ òun náà àfẹni tí Ọlọ́run bá fẹ́ òun ló máa sọ pé nǹkan tí màá yẹn ṣe wípé gbogbo nǹkan tí màá yẹn ti ṣe látijọ́ yìí ò dáa so èèyàn kan wá ṣe ṣubú kékeré ẹ̀kọ́ wa ok kí ni nǹkan tó bá dì nínú nǹkan tó ṣe ṣó pa ni ṣó do ní ó rèpù ni ẹ máa calm down o díẹ̀díẹ̀ o díẹ̀díẹ̀. ẹ ṣeun gan. yòókù jẹ bó ṣe jẹ́ o. wàá fẹ́ kí ẹ bá wa dárúkọ yín. orúkọ mi ni Familusi Damilola tí gbogbo èèyàn mọ̀ sí the Village Girl Charity Foundation so I'm a content creator mo dẹ̀ tún máa tún assist ní ìwọ̀nba tọ́lọ́run bá ṣe rán mi. ẹ ṣeun gan. ẹ máa ń assist níwọ̀nba tọ́lọ́run bá ṣe rán yín. bẹ́ẹ̀. ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí ẹ̀ ń ṣe. ó ti ṣe díẹ̀ náà tí mo ti bẹ̀rẹ̀ ó ti ṣe díẹ̀. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. kí lẹ rí gangan tẹ́ fi wò pé ẹ fẹ́ máa ran àwọn èèyàn lọ́wọ́ níwọ̀nba. anyway gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé content creator ni mí so mo dẹ̀ tún máa ń ran àwọn èèyàn lọ́wọ́ níwọ̀nba bọ́lọ́run bá ṣe rán mi. ìdí ni pé mo rí pé situation Nigeria these days ó terrible gan so mo dẹ̀ tún ronú pé ẹni tí Ọlọ́run bá gbà fún kó má rò pé àwọn tó mọ̀ mo dẹ̀ tún ronú pé ẹni tí Ọlọ́run bá gbà fún kó má rò pé àwọn tó wà nílé ò mọ̀ ṣe o orí ọ̀fẹ́ ló ń kálukú kan rí gbà o so láti wá máa assist yẹn mi rò pé ó jẹ́ nǹkan tó burú kọ́lọ́run má jẹ́ ká rogun àṣìṣe o.